ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹran á kó ènìyàn á bọ̀, ajá á bọ́kú. Ẹ dákọ̀ yín fọmọ Nàìjíríà. Orúkọ mi ni Chief Isaac Olúkáyọ̀dé ọmọ Òkèálé láti abúlé Anípúpọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá Local Government Council. Ọ̀dẹ́dá Local Government Council. kí lálàjẹ́ táwọn yẹn máa ń pè yín? Pastor. Pastor. Bẹ́ẹ̀ ni sà. Bó o ní pastor ṣe lè jọ́dẹ̀? Yóò dára fún yín sà. Nígbà tí mo wà ní service sà, because mo ṣiṣẹ́ ní Òkèmọ́sàn for 35 years. Fún iṣẹ́ wo? Iṣẹ́ ìjọba government. Irú iṣẹ́ wo? Mo drive fún lọ́hùn. So tá bá ti máa lọ síbi iṣẹ́, ibi tí pastor ti wọ̀ ní ìsá o. Tí ọ̀gá bá sọ pé everybody go and stand by, torí gómìnà làwa ń tẹ̀lé, but speaker lèmi wà. Ó ti yé mi. Màá ní kan jẹ́ ká gbàdúrà. Mọ́ ò bá gbàdúrà mi ní jẹ́ kan move. Tá bá ti gbàdúrà, tá bá ti lọ, tá bá ti bọ̀ rí, tá bá tún dé, àtúnṣe kíni, àtúngbàdúrà pa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ṣe kíni o, a lọ dáadáa, a bọ̀ láyọ̀ àtàlàáfíà. Láti ìgbà yẹn títí mo fi retire, pastor náà ń pè mí. Pastor. Bẹ́ẹ̀ ni sà. Good. Pastor ọdẹ. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ kọ́ sí ọdẹ ni? Ẹni ṣe? Ṣé ẹ kọ́ iṣẹ́ ọdẹ ni? Mo kọ́ iṣẹ́ ọdẹ, mi ò dẹ̀ kọ́. Àlàyé. Thank you. Bàbá tó bí mi ọdẹ ni. Orí ni a fi rìn wọnú ọdẹ, kì í ṣe ẹsẹ̀. Bàbá tó bí bàbá mi ọdẹ ni. Nínú àwọn ọmọ bàbá mi, àwọn méjì ni ọdẹ nínú wọn, which is late Òkèwálé tó ṣòsùn olóore tó àná. Bàbá tèmi dẹ̀ ti kú ṣáájú wọn, which is àbúrò wọn. Ọdẹ náà ni, ṣùgbọ́n nínú oyè ọdẹ tí bàbá mi jẹ kan tó kú ni Ẹ̀ṣípa ọdẹ Lúkọ̀tún nígbà yẹn. Now, títí gbogbo period tí dáàdì wa ń ṣe ọdẹ àtàwọn bàbá wa, a jẹ́ ọmọ kékeré nígbà yẹn sà. But ọmọ kékeré tá a jẹ́ nígbà yẹn, àwọn dáàdì wa máa pẹran, àwọn kò wálé àjẹ́. Ṣùgbọ́n ó wá di ọjọ́ kan dáàdì wa wá pè mí pé alàgbà, òun kẹran wálé lóòótọ́, ó tẹ̀ ń béèrè bó ṣe mú mọ̀ pé kílẹ̀ lọ sọ́dẹ sà. Oníṣẹ́ ẹran yẹn rìn wá sí ilé ni. Wọ́n ní ok, oníṣẹ́ ọdẹ yẹn ẹran yẹn rìn wá sílé ni. Mo ní rásà, ẹ̀ṣọ́ ọdẹ ni. Láti ìṣẹ́jú yìí lọ, pé wọn náà mọ bó ṣe máa ṣe kí ni, wọn máa pa ẹran. Ní ìmọ̀ pé ṣe ni dáàdì mi gbé iṣẹ́ lé mi lọ́wọ́. Kí ni iṣẹ́ tán gbé lé mi lọ́wọ́ ni pé àwọn máa lọ tẹ́ ewé sí ara àgànná, sára igi. Tó bá ti di àárọ̀ ọ̀la, o máa yìnbọn sí igi yẹn. Tó bá ti yìnbọn sí igi yẹn, tó bá ti mú ewé kékeré tán wọ́n fi sí ara ẹ̀ ń bẹ̀, o ti mọ ìbọn yìí. Then tó máa yìnbọn lẹ́yìn tó bá ti tí ìbọn ẹ bá ti rìn, tó bá ti mú ewé kékeré yẹn, tó bá ti máa yìn ní inú ìgbẹ́, o gbọ́dọ̀ gbé lẹ́wù báyìí. Ìgbà àyà ènìyàn ni mo wọ̀n yẹn, pé mi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Tí n bá máa yin ẹran, gbọ́dọ̀ jẹ́ kí ẹran ìbọn yẹn kó wálẹ̀. Kó sẹ́sọ̀ kí n tó wọ̀n. Máa dẹ̀ di ojú kan báyìí mọ́ ẹnu ìbọn yẹn, torí ara ẹran yẹn bá ti dí ẹnu ìbọn, kí n tẹ̀ sí. Mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ sà. Yorùbá ìgbà tó wá di ijọ́ kẹta, dáàdì wa ní à ń lọ ọdẹ. À ń lọ sọdẹ. Dáàdì mi kò sétù, dáàdì mi ní ètò wà, don't worry, gba ìbọn, ó yá nìṣó. Ibi tí n bá dúró ló máa dúró, ibi tí n bá dúró ló máa dúró, o ò gbọ́dọ̀ jìnnà sí mi rárá. Mo ní yẹ sà. A lọ sí ọdẹ kan ní abúlé Ilé-Olú, kò jìnnà sí ọ̀dọ̀ wa ń bì. Àwo ìgbẹ́ kìíní, àwo ìgbẹ́ kejì. Ìgbà tó di ìgbẹ́ kẹta, àwọn bàbá Lúkọ̀tún gbà yẹn, wọ́n wá sọ fún wa pé ìgbẹ́ tá a fẹ́ wòṣì kẹta yìí o, kí olúkúlùkù dúró dáadáa kó tún wọn ẹ̀ ṣe o.
àwọn ìgalà wà ń bí yìí o. Ok, no problem. Inú ìgbẹ́ kìíní ìgbẹ́ kejì mi ò rí ohun tí mo lè yìnbọn fún, mo ṣàdúró. Ìgbà tó di inú ìgbẹ́ kẹta dájú mi kí n lọ dúró báyìí, mo dẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ wọn. Àwọn òkò ń wóko, àwọn òkò ń wóko, àwọn òkò ń wóko. Ìyó ìyá náà òkò kan akẹran pé ẹ̀yin ọdẹ ẹ̀yìn ẹ̀, akẹran ń bọ̀ lẹ́yìn, akẹran ń bọ̀ lẹ́yìn. Dáàdì mi dẹ̀ ti sọ fún mi pé n kò gbọdọ̀ gbébọn báyìí àfi kí n jẹ́ kí ẹnu ẹ̀ kó sẹ́sọ̀. Mo sá ti ń gbúrò ẹran yẹn, ó ṣe ọ̀kan mi báyìí, ìyó ìyá ó dúró àdé ara mi kẹ̀ ń gbọ̀n bí bẹ́ẹ̀ ni pé ń ṣe ni mo kó sótútù. Dáàdì mi kẹ̀ ń fọwọ́ ṣe mi, ó ń ṣọwọ́ sí mi báyìí pé kí n take time o, no problem. Ìyó yára ajá kan ẹran yẹn náírà jáde. Ìyó ń gbọ́ báyìí mo ti nawọ́ ró, mo rí pé ẹnu ìbọn mi ó ṣe ọ̀kan bí gímọ́ ẹ̀ báyìí, mo baná rí pàrò, ó wọ́ gbùgbù àbọ̀bọ̀ dé ọ̀dọ̀ mi. Akọni ọdẹ, ẹ̀gbọ́n tí ìgalà yẹn wí lọ́jọ́ yẹn, ó ní mo bọ́ nú ẹ̀. Mo fetí ara mi gbọ́, mo dẹ̀ sọ fún dáàdì mi wá ṣe báyìí fún mi pé kí n ṣe báyìí. Ibi tó ti sọ̀rọ̀ yẹn ni àyà mi ti já. Ó sọ̀rọ̀ bí èèyàn. Bẹ́ẹ̀ ni pé mo bọ́ nú ẹ̀, èmi ok, ó ti dá. Ṣùgbọ́n ó bọ́ nú ẹ̀ tó wí yẹn kò yé mi. Ìgbà tí a wá délé, dáàdì mi súnmọ́ mi, wọ́n bá mi tu ẹran yẹn. Ìgbà tá a wá dé ilé, no, awó ìgbẹ́ mi. Ìgbà tá a wó ìgbẹ́ mi níjọ́ yẹn, dáàdì mi ní ẹgbẹ́ mi ní kó jókòó, ní kó dúró, mo ní mo ti gbọ́ sà. Mo lè dúró, kó dúró. Wọ́n wá ń sọ pé ẹran ń bọ̀ lẹ́yìn, ẹran ń bọ̀ lẹ́yìn. Ẹran mi. Ọlọ́gẹ̀dẹ̀ ń bọ̀ lẹ́yìn, ọlọ́gẹ̀dẹ̀ ń bọ̀ lẹ́yìn. Èmi lè kò lè ṣe kinní kan. Ọkàn mi kẹ̀ ó dúró, but ara mi ń gbọ̀n. Olúwa o, ilé ni ìkan náà, máa ṣe free. Ọlọ́gẹ̀dẹ̀ ń bọ̀, ẹ̀yin ọdẹ yẹn orí kọ́ yìí, ẹ̀yin ọdẹ yẹn orí kọ́ yìí, ẹ̀yin ọdẹ nẹ́rìí mo rí àràn tó wọ̀ báyìí, mo rí olóyàn ó ń bọ̀ báyìí, ní mo fi bọ́n bá lọ báyìí, ẹ̀yin ò dúró kó ń jágò báyìí náà ró, pàrò tí ò fẹ́ gbẹ̀ lulẹ̀ náà lẹ̀. Dáàdì mi, ọ̀nà ló bá mi lù pa. Now, kí ni mo fẹ́ fàyọ sà? Gbogbo ọmọdé tó wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí lórúkọ Jésù, a ò ní pè èṣì. Àṣẹ. Ọdẹ akọni, o ò ní pè èṣì tí tó máa fi jáde láyé. Àṣẹ wà. Àwọn ò ní yìnbọn lù yín, ẹ̀yin náà ò ní yìnbọn lù ènìyàn. Gbogbo ọmọdé pátá a ò ní yìnbọn lù ènìyàn. Àṣẹ. Nítorí kí ni mínísàn kò dá ń ṣe ni ẹranko gbẹ̀ ń rọ́jú. Ṣọ̀rọ̀ mi yé ń sà. That is my ìrírí. Ìgbà tí mo wá dé abúlé, mo wá bèèrè lọ́wọ́ dáàdì mi nípa ìgalà tó sọ pé òun bọ́ nú ẹ̀yẹn. Ni dáàdì mi wá sọ fún mi pé ó bọ́ nú ẹ̀ lóòótọ́. Mo ní kí ni ìdí nígbà kí n ṣe èèyàn kó tó sọ pé òun bọ́ nú ẹ̀. Ó ní o mọ iṣẹ́ tó ti ṣe kó tó fara gbọfà yìí náà, ó ti ṣe iṣẹ́ burúkú látẹ̀yìn. Mo ní fún àwọn ta ni ó ní ìyẹn ò ṣe é tú. Ọmọ kékeré ni tó bá ti rí lọ́jọ́ mi tó bá ti yìnbọn sí tó bá ti kú súnmẹ́yìn, àwọn tó bá mọ̀ nípa ètùtù ẹ̀ wọ́n á bẹ ṣe. Kò dẹ̀ sétùtù kan ju pé àwọn tó fi ń jẹun ìrù díẹ̀ àṣẹ díẹ̀ wọ́n exchange ẹ̀ tó tán. Látijọ́ yẹn tí mo bá ti dá nìkan pa ìgalà, mo ì máa ṣe nìyẹn. That is my first ìrírí. Ṣé ẹ máa ń lo oko alẹ́? Mo ń lọ ṣé dẹná? Mo máa ń dẹná. Kí ni rírí tẹ́ rí lóko alẹ́? Ọdẹ akọni, ò ní bó ṣẹ̀rìn. Àṣẹ. Mo ní ò ní bó ṣẹ̀rìn. Àṣẹ bàbá. Ó tó bí ọwọ́ aago, wọ́n ń pè bàbá kan ní Àkànbí lábúlé wa, bọ̀ tó ti kú, wọ́n bàbá dáadáa nìyẹn sà. Ọdẹ akọni, ayé ò ní gbà wá rere lọ́rẹ o. Àṣẹ bàbá. Lágbára ògo Ọlọ́run. Wákàtí 5 tó dẹ̀ ń ké lójoojúmọ́ báyìí kò ní dá ẹlẹ́bi. Àṣẹ bàbá. Bàbá yẹn ní ìdẹ́nà kò le, owó olójo ni or something like that. Èyí tábìlì ní kọ́kọ́ máa try ẹ̀ náà. Gradually wà máa lọ sí ọ̀nà Iwájú.
bàbá yẹn wá sọ fún mi pé tó wá di ọ̀la try ẹ̀ wò. Bàbá yẹn tí wàá pìtàn kan fún mi níjọ́ kan nípa àwọn ọdẹ tóun bá pàdé lóru. Meanwhile mi mọ̀ pé mi gan máa bárù àwọn ọdẹ yẹn pàdé, ṣùgbọ́n nínú ọgbọ́n tí bàbá yẹn lò pẹ̀lú wọn, right, mo fetí kọ nígbà yẹn, mo wá lo ọgbọ́n yẹn. Irú ọgbọ́n wo sà? Mo ń ṣọdẹ lọ gbà, mo kọ́kọ́ rí òkété, mo pa, mo gbé sínú àpò mi, mo tún ń lọ. Wọ́n ń pe igbó yẹn ní igbó ìgbẹ́gbọ́ ọ̀rọ̀ sà, ìgbẹ́gbọ́ ọ̀rọ̀ náà ń pè. Now ìgbà tí mo ń lọ mo tún rí òkété. Mo ní òkété yìí máa pọ̀ jù, mo sàpà, mo gbé sápò. Mo wá rìn láti irú bíi síbi tí a ti ṣe ọdẹ lónìí yẹn sà. Ní mo pàdé àwọn ẹlẹ́gìrì lójú ọ̀nà. Wọ́n bá mi lójú ọ̀nà, èmi náà dúró. Oore ọ̀fẹ́ Ọlọ́run mo kúkú lò. Ṣùgbọ́n dádì wa ti sọ pé tí n bá ti máa lọ sí ọdẹ lálẹ́ bẹ́ẹ̀ yẹn, omi kan wà ní abúlé wa di ọ̀la. Tí n bá ti rọ́ sápò, kò sí ní tó jọ. Mo dẹ̀ ti mú dání, mo ti sí àpò mi. Wọ́n wá ní alàgbà, èwo lẹ wá ṣe o? Ní ọdẹ ni mo wá ṣe o. Mo ní ìsẹ́yìn náà lẹ wá ṣe. Wọ́n náà ọdẹ lọ́wọ́ náà wá ṣe ẹ̀dúró. Kílẹ̀ mú wá fún mi. Wọ́n ní kílẹ̀ mi náà mú wá fún wọn. Àmì náà ẹ̀dúró gbà o. Ni mo yọ òkété, mo yá yọ òkété. Ẹgbà kẹfì sọ́bẹ̀ o. Ọdẹ lẹ́yìn, ọdẹ lèmi náà ẹgbà. Náà pé bàbá ọmọ àgbáre wọ̀ yìí, ìwọ ọmọ kékeré yìí tó dẹ̀ ṣerú nǹkan tó jọ yìí. Ọ̀dà ìwọ náà wá gbà. Ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn sà, wọ́n wá bu ọtí ìbílẹ̀, wọ́n bù sínú gàásì, wọ́n mú, àwọn mẹ́rẹ̀ẹ̀rin mú, wọ́n wá bu tèmi. Ìgbà tí wọ́n bu tèmi sà, mo mú. Wọ́n lè ṣàdúrà wọn pé ẹ lọ rẹ bọ̀ rẹ, káyìn náà ṣàdúrà fún mi náà. Wọ́n ní máa lọ rẹ máa bọ̀ rẹ. Ọdẹ akọni mo yà wọn kọjá mọ̀ ń lọ. Mi ò tí ì rin orógún ebè méjì. Nẹ́ni mo rí ojú ìgalà ní ọ̀kan báyìí. Ó díjú yẹn ó là, wọ́n tó. Òkú níyìn ìbọn tirẹ̀ o. Ẹ̀rìn mo nawọ́ ọwọ́ mi ró tó dáadáa. Mo tẹ̀ sí ibi tó dáhùn. Pàrò! Ẹ̀rìn mo rí kó fò sókè lójú náà ẹ̀ kó balẹ̀ gbọ̀ kó jẹ́ bà wọ́n. Kò yẹ súnmọ́. Dádì mi tẹ̀ sọ nígbà tí yìnbọn bẹ́ẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kí n máa ṣẹ́kábùlà ní mọ́ yìí sá o. Ní òyìn pòpò. Ó kìbọn mi. Mo mú ìwé ìgànnà mi. Mo lọ bá. Ni mo débẹ̀. Mo rí pa akẹrun ni. Ó ti kẹ́bọn mi. Mo ti kẹ́bọn báyìí, mo ń tọ̀ bóyá ó máa nàró. Yòókù bí ebè 5 kí n dé ọ̀dọ̀ báyìí. Lẹ́nu gbórí sókè báyìí kó wò ń báyìí, iná ti ró pàrò again. Ẹ̀rùn fẹ́ gbẹ̀ nílẹ̀ pì. Mo wá súnmọ́, mo wá fi àdá lù lórí báyìí. Mo rí pé kò lè ṣe anything mọ́. All right. Mo bá lọ síbi àṣẹ díẹ̀. Mo ṣe ètùtù ẹ̀ as usual. So dádì mi wá sọ fún mi pé tí n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn kí n dá orí ẹ̀ máa bọ̀. Orí ìgbórin gbogbo kò sáà orí ẹ̀ṣà. Ó kó sínú àpò. Mo dẹ̀ ń bọ̀, but mo ti máàkì ibi ìyanu yẹn kó tó di wípé ó jáde kí n lè dá ibẹ̀ mọ̀ ní ọjọ́ yẹn. Mo wá lọ padà sàbúlé ní nǹkan bí àwọ̀ aago 2:30 òru. Dádì mi ní báwo ni, kò sí problem sá o. Ọlọ́run ṣèyanu, ṣùgbọ́n ẹ wo orí ẹ̀tẹ̀ ní kí n dá, mo ti dá o. Wọ́n ní ṣé mo ṣì dábẹ̀ mọ̀? Mo ní mo ṣì dábẹ̀ ẹ mọ̀. Ọ̀nà dà kí n ṣù kí n gbé iná. Wọ́n ní ṣé náà mi yẹn ṣì wà òkè kámbàdì yẹn. Wọ́n ní ṣé ó ṣì wà òkè, mo ní ó ṣì wà òkè. All right. Kí n ṣù. Ìgbà tá a débẹ̀ kí n má fọ̀rọ̀ gùn lọ sà. Ọdẹ akọni nígbà tá a máa débẹ̀ sà.
sà nígbà tá a máa dé ibẹ̀ tí dáàdi mi ní kí n fi bẹ̀ hàn wọ́n mú ìtànná sọ̀kan yàn báyìí ṣe mo rí àpòrán rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àpòrán ìyàwó akọ yẹn ṣe mo bá tó ní òṣù báyìí mo dẹ̀ gbé ìbọn báyìí mo dẹ̀ fi sí párò ṣe ló ṣubú. In short kí n má fọ̀rọ̀gùn lọ àbágbèdọ̀ sábúlé ṣùgbọ́n sà èyí tó yà mí lẹ́nu jùlọ nínú ìrìn àjò yẹn sà ni wípé nígbà tí wọ́n gbé ẹran yẹn dé abúlé dáàdi mi ní mi gbọ́dọ̀ ta èèyàn kan ṣo nínú ẹ̀ wọ́n ní gbogbo ẹran ipá tábà ń ṣẹlẹ̀ máa há fún gbogbo ènìyàn pátá tí wọ́n máa ṣe kí ni wọ́n máa jẹ bẹ́ẹ̀ la ṣe ṣe o ṣùgbọ́n láti ọjọ́ yẹn sà ààbò Ọlọ́run ó ṣe kí ni ó dájú lórí. That is my second ìrírí sà. Èwo ló sì kẹta sà? tó ìkẹta ni eléyìí sà ọjọ́ kan a lọ sáfojú owó ìyẹn ti súnmọ́ tòsí díẹ̀ it was first time tí màá kọ́kọ́ yìnbọn fún ìgalà first time wọ́n kélé ko bọ̀dá mi olúwa ń bẹ ọ̀run yín re o ilé tẹ́ filẹ̀ kò ní bàjẹ́ ibi tẹ́ ń lọ náà kò ní bàjẹ́ àwa tó dẹ̀ kú lẹ́yìn ọdún á jìnnà sọdún. Mo dúró tí n bá dé bí àná ọdẹ ti wà ń bẹ̀ tí n bá dé bí àná ọdẹ ti wà ń bẹ̀ tí n bá dé bí àná ọdẹ ti lẹ́rìí bàbá kékeré ìyẹn bàbá àtúnṣe ọdẹ kéńtà nígbà ayé wọn ó ní Káyọ̀dé ó ní sà ó ní wàá dúró líbi béèyàn máa pẹ̀rùn ṣé ó dẹ̀ ní tó yẹn ni ò lágbára tó yẹn mo sá dúró ni wọ́n lọ ẹran lẹ́yìn àní eréko bọ̀dá mi tí ó dárúkọ ẹ̀ kó ti kú yẹn kó ní ìbò ṣẹ̀ṣẹ̀ dìde rèé ó ìgbẹ́rẹ́ ìyó ṣẹ̀ṣẹ̀ yà rèé ó èmi ìwọ Ọlọ́run dọ́ rẹ o sá nínú lọ ẹran pé akẹran ń bọ̀ lẹ́yìn ìyá akẹran ń bọ̀ lẹ́yìn báyìí èmi ló tún fèsì akọni ọdẹ mo ti nà á sí iṣu àbí mo ibi bàbá ṣe ní kí n ṣe mo sáyìn ìbọn yẹn pààrọ̀ ṣé rí wùrù tó ń ṣe báyìí ṣé mo mú ìbọn báyìí kí wọ́n kálẹ̀ kí mo bù dánù sàbúlé eré n kò dẹ̀ dúró ní bàbá àtúnṣe ọ̀dẹ̀ kẹ́ńtà yẹn tó ń sọ pé wá èdè báyìí wá èdè báyìí ṣé bàbá yẹn wá mú mi ní abúlé ní ọdún yẹn lọ́hùn ṣọ̀rọ̀ mi yé yín sí ìgbà tí a wá lọ wó ìgbẹ́ kejì ní ọjọ́ yẹn ẹ ti pa ẹran. a ti pa ẹran bàbá mo wá sọ fún bàbá yẹn mo ní bàbá ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí màálà abúlé máa dúró dè wọ́n ní rárá ó dé abáṣe oore ọ̀fẹ́ ní ìgbẹ́ òde káyíjọ lọ ó mọ̀ tó bá rí ẹlábúlé wọn máa béèrè pé kí ló dé mo sá accept ìgbà tá a dẹ̀ lọ ṣá àwọn oko wọn bẹ̀rẹ̀ sí wóko wóko ẹ̀túnbọ̀ gbò mo rí pé ó jànà báyìí mo fà sí lẹ́gbẹ̀ẹ́ òsì pààrọ̀ orí kàtà mo filẹ̀ lọ́ba mo tún kìbọn mi mo tún kì ìbọn tán mo dúró bàbá yẹn ní kí bàbá àtúnṣe wọn ní kí n dúró bẹ́ẹ̀sì kan ìpẹ́lú yẹn ìyẹn ti kó fún ìfikínfilẹ̀ o ihò yàrá wípé akẹran ń bọ̀ lẹ́yìn tóbi takọ ń bọ̀ lẹ́yìn ẹ̀yin ọdẹ ìyẹn máa kó fò ẹ máa kó fò eléyìí màálù ni wọ́n o mo gbọ́wọ́ bàbá tí mo gbọ́ àtúnṣe yẹn ìyọ̀wọ̀n tí yìnbọn hàn ti pa akọ yẹn ń ṣe ni àbò yẹn dẹ̀ ṣẹ̀rí báyìí kó dẹ̀ ń bọ́ lọ́dọ̀ mi kó dẹ̀ wà dúró báyìí kó dẹ̀ ń wò mí báyìí mo dẹ̀ tẹ irin mọ́ báyìí pààrọ̀ tó padà síbi tó ti ń bọ̀ orin ẹgbẹ́ méjì báyìí ṣé ló fẹ́ gbẹ̀rí lẹ̀ ìyẹn kò fọ nǹkan kan fún mi o kò fọ nǹkan kan fún mi mo kàn yìnbọn mi straight ó dẹ̀ balẹ̀ síbẹ̀. That was my third ìrírí sà. Èwo lẹ tó fẹ́ fi kún? Èyí tí mo lè fi kún nìyí tí mo fẹ́ fi kún nìyí sà. Ní ọjọ́ kan a lọ sí abúlé ìyá mi wọ́n ń pè bẹ̀ ní ọ̀bọ ṣòkòtò mi ì mọ̀ bóyá ẹ ti gbọ́ orúkọ bẹ̀ yẹn rí ṣùgbọ́n ọjọ́ tí ẹ bá lágbára Ọlọ́run mi ní sọ ilé lórí afẹ́tẹ́gùn sà tàbá kẹ́kẹ́ rán mi sà. So ìgbà tá a lọ síbẹ̀ yẹn àwọn ìyá wa pọ̀ ńbẹ̀ ìgbà tá a dé di Ògùn
wọ́n fẹ́ máa pàbí fóògùn wọ́n wá ní kàn dúró mo ní ó ṣògùn wọn ní ọkọ ẹran ó ṣògùn ikú ẹran ó ṣògùn rẹ̀ ẹran á pè ní abọ́ ajábọ̀ ìwọ ọkùnrin yìí ń pípa bí ìwọ kọ́ ló máa pa bí bí ilé ní tèmi o èmi ìkọ́ tó bá yín ṣàjọ ní abúlé o ìwọ kọ́ ló máa pa bí o ó ní bàbá nípò kí ló dé wọ́n ní just farabalẹ̀ màmá ìyá ẹ̀ lọ pa obì yẹn ẹ bu ọtí fún màmá ẹ bu omi fún wọn kán pa obì màmá pa obì nídìí Ògún sà àtàn pa obì nídìí Ògún lẹ́yìn tí màmá ẹ ṣàdúrà tán ó ní ẹ máa lọ ẹ lọ rí ẹbọ rí o ẹ sọ báyìí rẹ màmá pa wọn tẹ máa mú wọn wá abúlé a sá lọ ìgbà tá a dé nùgbẹ tá a dé ọ̀nà tá a ń lọ wọn ṣóhùn wọn ní kí n ṣóhùn mo ní ẹ ti gbọ́ nǹkan wíńdí Ògún ìyẹn ní kẹtẹ̀lé o kò tó máa yìnbọn ọpọlọ ni o máa yìnbọn ba ẹ̀jẹ̀ òsílẹ̀ o rárá o ọlọ́pàá kò ní wàá wùjú ọ̀fọ̀ àti wà lẹ́nìí lítẹ̀ ní ìyó ènì débí o aṣáde lọ ìgbẹ́kẹ̀ níta máa kọ́wó báyìí ibi tí wọ́n fi mí gbalẹ̀ sáà mo rí bí àwọn ẹlẹ́dẹ̀ kan pàfọ́ báyìí mo dẹ̀ wo ìbọn mi báyìí mi ṣàkábùlà rí léyìí gọlọ́run Ògún ó dọ́rẹ́ o wọ́n sàn wóko yóò yáran wò kó kan ẹlẹ́dẹ̀ ń pẹ́ ẹlẹ́dẹ̀ gan ń bọ̀ ó ń bọ̀ lẹ́yìn kó ọ̀tún kó kẹni mo wà ibi tí mo dẹ̀ wà kẹ̀rí mo ti rí pa wọn bẹ̀ mo dúró mo gbúrò bọ̀ iná ara wa lọ́hùn ìyẹn wá ṣàlàyé fún ìgbà tí ìyẹn yìnbọn àrẹ ó sọ pé àrẹ ò lè rúlà irọ́ lòún pa obìnrin á mọ̀ ẹ́ lè ní ẹnì kejì tó yìnbọn sí ó dákẹ́ àṣé bí àwọn tó kù ṣe gbọ́ ìbọn ní ọ̀dọ̀ ẹni yẹn sà òun ní ikàn ikú ẹ̀ tó ṣẹ́rí pẹ́ tó ń bọ̀ lọ́dọ̀ mi mo kú gbébọn dá mo kú kìbọn mi kú dáadáa wọ́n ti sọ fún wa pé ká máa yìnbọn fún orí apá tàbí etí òun ni ká máa yìnbọn fún well no problem in short mo sá yìnbọn sí pààrọ̀ meanwhile mo ti fi rodo sí mi ò mọ bí ó ṣe kúrò ní ibẹ̀ yẹn mi ò mọ bí ó gbà mi ò tiẹ̀ mọ̀ pé mi ò lè sọ pé ibi báyìí ní ká locate ẹ̀ sí I was wondering pé kí ló ń ṣẹlẹ̀ gan mo bá pe ìkan náà wọn àgbà ọdẹ wa bàbá ẹ wo báyìí ibi tí mo dúró rè ibi tó wà tí mo yìnbọn sí ní bàbá yẹn wá sọ pé Káyọ̀dé mo ní sà ń bò lórí ìdè wọ́n ní bí ni mo rí bí ní bẹ́ẹ̀ rí pa ẹ̀ ọ́n nípa ẹ̀ náà nìyí wọ́n ń lọ ní bàbá yẹn máa dáhùn pé Ọlọ́run má jẹ́ kójò pa ẹ́ kú o mo ní kí ló dé bàbá ó ní wá wò ó mo dẹ̀ tẹ̀lé bàbá yẹn sà kí ni mo fẹ́ fàyọ ni pé ó ti kú fẹ́ẹ́fẹ́ẹ́ ká tó débẹ̀ now kí ni màá fẹ́ try láti fàyọ nínú ìrìn àjò ẹ̀ sá nígbà tó ń fa ẹran yẹn ya lẹ́yìn tá a ṣe tán sà dáàdì mo rí àdó kan nínú ẹ̀ ká ní mo ti gbọ́ pé máa wálé ni màá mú dáàdì nínú ẹran yẹn bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ mi dọ́là o kò dáàdì wa ni mo fún ìgbà yẹn ìgbà tí dáàdì wa máa kú inú ẹran wò lẹ́bà ẹlẹ́dẹ̀ gan bẹ́ẹ̀ ni túùkù bẹ́ẹ̀ ni inú ẹ̀ lábà now kí ni mo fẹ́ try láti prove out ni pé kò síbi kan sà tí máa lọ inside by journey ni o by flight ni o by ẹsẹ̀ ni o tí n bá ti lè mi sí etí báyìí màá lọ rí màá bọ̀ ọ́ níjọ́ kan mo wá fi kinní ẹ̀rọ rí ló wá sọ fún mi mo gbọ́ ní ohùn létí mi nínú etí mi pé ẹ má máa ṣe fún ènìyàn ẹ má ṣe fún lọ́fẹ̀ẹ́ o kẹ́dẹ̀ búra fún ènìyàn kò gbọ́dọ̀ fi jálè gbọ́dọ̀ fi ṣe nǹkan kan ohun tó ní máa ṣe yẹn tó ní kí n lọ wá yẹn mo dẹ̀ rí mo dẹ̀ wá mo dẹ̀ rí mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ fún èèyàn ó dẹ̀ rí bẹ́ẹ̀. ìrírí mi yẹn ó wọ́ndà mi bóyá
àwọn bàbá wa ni wọ́n bá mi sọ̀rọ̀ lórí nígbà tí mo fi kíní ẹ̀rọ àìdónú sà. Ìyẹn ni ìrírí mi tí ẹni kí n fi kún sà. kẹ́nẹ́kẹ́nẹ́ yẹn ń ṣiṣẹ́ fún. Thank you. It is security, sir. Ó yé mi. It is for security. Fún ààbò. Kí làwọn ààbò irú àwọn Ààbò ẹni sà. Anywhere, anytime. Dáàdi wa ti ṣe fún àbúrò wa kan tó jẹ́ sójà sà. Ṣé ń gbọ́ sà? Bẹ́ẹ̀ni. So pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run lónìí ó ti dọ̀gá wá wátá nínú sójà ń sìn. Ẹ lè ṣe fáwa náà. Gbogbo ibi tí ó ń lọ tó ń jago ó ń lọ rí ó ń bọ̀ rí sa o. Ṣé ẹ lè ṣe fáwa náà? Àfi kí n gbà lọ́wọ́ yín àfi kí n gbà lọ́wọ́ yín sí. Mo ní ṣé ẹ lè ṣe fáwa náà. Lágbára Ọlọ́run ọmọdé ni pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun sà. Ṣé ẹ lè kọ́ wa ní àwọn àájò bíi méjì? Ṣé ní pípa ẹran àbí? Àájò general. Di general. Okay sà. Sà. Ní general gbogbo ọmọdé ni mo fẹ́ fún. Ó yá. Ojú ológbò tá bá ti wá ojú ológbò. Wèrè ń jẹjẹ. Ṣé wèrè jẹjẹ lẹ́yìn máa ń pè? Thank you. Tó bá jóbìnrin méje ni. All right. Ẹyọ ni o not díndín. Tó bá jọkùnrin 9. All right. Tó bá ti di àárọ̀ kùtùkùtù tó bá ti jí láì fọ́ọ̀mù sẹ́nìkẹ́ni. A ti wá àtàrí 9 tàbí 7 sí tó bá jóbìnrin. Tí ẹni ẹ bá ti fi sí àtẹ́wọ́ ẹ̀ báyìí tó bá ti ṣe àdúrà sí, tí ó bá ti gbé mì, tí ò bá pọ̀, lẹ́yìn ọjọ́ kẹta tí ẹni ẹ bá lò sà, bí àjẹ́ bá fẹjú, ilẹ̀ á mú o, ògùn á mú o. Ìyá dá sẹ́nu. Bẹ́ẹ̀ ni. Yóò wá fi yóò fọtí sìn. Omi lásán ni just ordinary omi lásán ni. Ọ̀dà bẹ́ẹ̀. Ẹ ṣe gan kí ni nọ́mbà fóònù yín? All right. Nọ́mbà fóònù mi 090 48 03 20 50. Lẹ́ẹ̀kan sí. 090 48 03 20 50. Tẹ́ ẹ bá tún wáyé ẹjọ́ mi. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ìjọdẹ ó wù yín ṣe rárá. Bàbá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bí Ọlọ́run bá ṣe ń replace wa síbi tá a ti wá tá a ti ń pẹran ní ìmáìdí o. Simply because ìdí ni wípé sà ọdẹ dàpọ̀ o. Àwọn tí ò dára fún ni wọ́n mú àmúlùmálà mọ ìrìn àjò ọdẹ. Ẹ máa ń sọ̀rọ̀ kan nínú prógráàmù yìí sà. Ẹni inú ẹ̀ bá mọ́ ló ń ṣe ọdẹ. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mo dì mú o. Àpárá lẹ máa ń bá ọmọ ìyá ẹlẹ́dìí ẹ dá lórí afẹ́fẹ́ o. Ṣùgbọ́n nínú àpárá yín yẹn àwọn òrìyẹ ọ̀rọ̀ ó wà nínú ẹ o. Pàápàá ẹ bá ń ṣe prógráàmù ti àwọn tó ń bẹ́gi nínú igbó yẹn. Òun rí ẹ̀kọ́ kọ́ lára prógráàmù yìí o. Lágbára ẹ̀dẹ̀ ṣe pẹ́pẹ́ o. Àṣẹ. Lágbára Ọlọ́run ọmọ aráyé kò ní da ẹrù yín nù o. Àṣẹ. Wọn ò ní fi ń da fánù lágbára Ọlọ́run o. Àṣẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. A máa rí yín bá. Àmín sà. Ẹ ṣeun. Ṣé kò ní di mi nọ́mbà kejì sà? Rárá. Okay.